àwọn DSS tún wọ́ El-Rufai lọ sílé ẹjọ́ wọ́n di òkúta wíwo lé e lórí. ọ̀rọ̀ Alhaji Nasiru El-Rufai yìí yóò máa jẹ́ àríkọ́gbọ́n fún gbogbo ẹni yòówù tó bá fẹ́ bájọba jà tàbí tí yóò bá fojú kéré àwọn tí wọ́n ń ṣèjọba lọ́nà àrífín àti ìwọ̀sí pẹ̀lú èrò pé kò sí ohun tí ẹnikẹ́ni lè fi àwọn ṣe pàápàá tí àwọn bá wá láti òkè ọ̀yà. àwọn tí wọ́n ń bá ìjọba jà tí wọ́n sì ń tako ìjọba tí wọ́n ń ṣàyà gbàǹgbà dúró níwájú pé kò sí ohun tí wọ́n lè ṣe fáwọn. àwọn yẹn kì í ṣe òṣèlú. tí wọ́n bá sì ṣe òṣèlú tí ọwọ́ àti ẹsẹ̀ wọn mọ́ ni. bóyá ni ẹnìkan wà tó lè bú ìjọba tó lè kó ìjọba lójú ju irú àwọn Gani Fáwẹ̀hìnmí bẹ́ẹ̀ kọ́ Ramson Kuti, Aláwọ̀ Àkàbàṣọ̀run, Fẹlá Aníkúlápó Kútì àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ohun tó mú àwọn yìí bú ìjọba kí wọ́n sì ṣe é gbé ni pé púpọ̀ nínú wọn kò ṣiṣẹ́ ìjọba. wọn kò jẹ lábẹ́ ìjọba, wọn kò sì làkàkà láti gba iṣẹ́ ìjọba tàbí fi ọ̀nà àlùmọ̀kọ́rọ́ ìkọ̀kan gbowó lọ́wọ́ ìjọba. kódà níbi tí ìjọba bá ti gbé owó wá fún wọn pé àwọn yóò fi ràn wọ́n lọ́wọ́, níṣe ni àwọn èèyàn náà máa ń fi ọgbọ́n yẹ irú owó bẹ́ẹ̀ sílẹ̀ nítorí wọ́n ti mọ̀ pé owó ọ̀ràn ni. wọ́n mọ̀ pé pàápàá níjọba fẹ́ fi dẹ fáwọn, nídìí èyí wọn kì í súnmọ́ owó wọn. àmọ́ kéèyàn ti jẹbọ lóríta, kó jẹbọ nígbàlẹ̀, kó jẹbọ nígboro, kó wá jáde lójijì kó ní òun ti gba Jésù sáyé òun ò sì rí ẹni bá jà ju àwọn tí àwọn jọ ń jẹbọ yìí lọ, àwọn náà yóò bá a jà gidigidi ni o. ohun tó ń ṣẹlẹ̀ sí El-Rufai lọ́wọ́lọ́wọ́ báyìí nìyẹn. ìdí ni pé tọ́rọ̀ bá burú tán tọ̀hún nìkan ni yóò kù o. àwọn DSS náà ti dá sí ọ̀rọ̀ Nasiru El-Rufai báyìí. àwọn ṣẹ̀ṣẹ̀ wọ́ ọ lọ sílé ẹjọ́ ni. nígbà tí èèyàn bá sì gbọ́ àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn án, àwọn tí wọ́n kà sí lẹ́sẹ̀ tí wọ́n sì rí ẹ̀rí tó ju ẹ̀rí lọ. nígbà tó jẹ́ òun fúnra ẹ̀ ló sọ̀rọ̀ náà lójú gbogbo ayé lórí tẹlifíṣàn àti ayélujára. ọ̀nà tí El-Rufai kò fi ní ṣẹ̀wọ̀n nínú ọ̀rọ̀ yìí pẹ̀lú gbogbo kárúfín yòówù tó bá ní yóò le díẹ̀ o. ìdí ni pé ẹ̀sùn tuntun tí àwọn DSS gbé síwájú ilé ẹjọ́ gíga ìlú Àbújá lánàá òde tí wọ́n ní ohun tí El-Rufai ṣe nìyí. àwọn ẹ̀sùn náà kì í ṣe èyí tí èèyàn lè ja àjàbọ́ níbẹ̀ kíákíá, nítorí ẹ̀sùn ìdàlúrú, ẹ̀sùn ẹni tó fẹ́ ba ètò ààbò orílẹ̀-èdè yìí jẹ́ ni wọ́n fi kàn án. bẹ́ẹ̀ ni àwọn ẹ̀sùn bẹ́ẹ̀ kì í lọ lásán, ọ̀pọ̀lọpọ̀ ọdún ẹ̀wọ̀n ni wọ́n so mọ́. bẹ́ẹ̀ ni yóò ṣòro láti sọ pé nítorí pé ìjọba tàbí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò fẹ́ràn El-Rufai ni wọ́n fi mú un, nítorí ohun tí wọ́n ń bá a ṣẹjọ́ lé lórí báyìí ohun tóun fúnra ẹ̀ ṣe ni, ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ni, fúnra ẹ̀ ló sì fẹnu ara ẹ̀ sọ ọ́. kódà kó jẹ́ àwọn tọ̀hún ti ń wà á dẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n ti ń fẹ́ mú òun fúnra ẹ̀ lórí eérú gbóná nílẹ̀ tó kẹsẹ̀ sí i tó lóun lóògùn àgbóná dẹ̀rọ̀ níná bá jó o. El-Rufai fúnra ẹ̀ ló hùwà bíi mákù tí òṣàwo tó ń bá wọn bú ọ̀pá, kò mọ òòṣà bẹ́ẹ̀ ló ń bá wọn bú Ṣàngó, kò mọ ògbólógbòó àjẹ́, ó ní òun rí ìyá kan tó ṣojú rètérètè, ìgbà wo wá ni mákù ò ní kú. ìyẹn ló ṣe jẹ́ pé nígbà tí wọ́n gbé e wá sílé ẹjọ́ lánàá ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 23 oṣù kẹrin 2026, ẹ̀sùn 5 míì ni wọ́n gbé ká a mọ́lé. bẹ́ẹ̀ tẹ́lẹ̀ nígbà tí wọ́n kọ́kọ́ pè é lẹ́jọ́ yìí ní ọjọ́ 16 oṣù kejì ọdún yìí náà, ẹ̀sùn 3 péré ni wọ́n gbé wá fún un. àmọ́ ní báyìí ẹ̀sùn náà ti di 5, wọ́n sì ti tún gbogbo kinní náà hun débi pé wọ́n ti sọ àwọn ẹ̀sùn náà di ẹ̀sùn ọ̀daràn gidigidi mọ́ ọ lọ́wọ́. lọ́ọ̀yà àwọn DSS Olúwọlé Aládédoyè sọ fún adájọ́ Joyce Abdulmalik pé àwọn gbọ́dọ̀ yí àwọn ẹjọ́ náà padà kó lè bọ́ sọ̀kan ojú ọ̀nà, kó má di pé àwọn ń fi igbá pégbà tàbí àwọn ń fi ìgbà pégbá. adájọ́ sì gbà sí lẹ́nu bẹ́ẹ̀ pé gbogbo ohun tó bá lè mú ẹjọ́ náà bọ́ sí ọ̀ọ́kán ọ̀nà lòun yóò fara mọ́. òun ni wọ́n bá bẹ̀rẹ̀ sí ka àwọn kinní ọ̀hún sọ́rùn Nasiru El-Rufai o pé ìwọ Malam Nasiru El-Rufai, àgbàlagbà ọkùnrin, ó mọ̀ọ́mọ̀ láì jẹ́ pé ó gbàṣẹ lọ́wọ́ àwọn tó yẹ dá nọ́mbà ìbánisọ̀rọ̀ olùdámọ̀ràn rẹ̀ lórí ètò ààbò nílẹ̀ yìí Malam Nuhu Ribadu lu, tí o sì gbọ́ gbogbo ohun tó ń sọ jáde níbẹ̀ gẹ́gẹ́ bí ìwọ fún rẹ ti fi ẹnu ara ẹ sọ ní ọjọ́ 13 oṣù kejì ọdún yìí
lórí ètò tẹlifíṣàn Arise tí wọ́n ń pè ní prime time program nílùú Àbújá. Nípa báyìí ó ti ṣẹ̀ sí òfin orí 12 ẹsẹ̀ 1 èyí tó de ìlò ayélujára. Pé ìwọ Malam Nasiru El-Rufai lo àwọn ẹ̀rọ alágbára kan tàbí irinṣẹ́ líle kan láti fi ba àwọn irinṣẹ́ ìbánisọ̀rọ̀ ìjọba Nàìjíríà jẹ́, tí ó sì ti ìdí èyí ba ètò ààbò ìjọba Nàìjíríà jẹ́, tí ó ba ètò ààbò fárá ìlú gbogbo jẹ́, èyí tó sì lè kó ìpayà àti ìjáyà gidi bá gbogbo ọmọ Nàìjíríà pátápátá. Ó jẹ̀bi tàbí o kò jẹ̀bi? Ọkùnrin náà lóun ò jẹ̀bi, pé bí àsìkò àlàyé bá tó òun yóò rojọ́ ẹnu òun. Ìyẹn ni lọ́ọ̀yà àwọn olùpẹ̀jọ́ náà ṣe ní bó bá rí bẹ́ẹ̀ kí adájọ́ Joyce Abdulmalik kúkú ṣètò fáwọn, débi pé yóò lè fún àwọn ní àwọn ọjọ́ tó súnmọ́ dáadáa tí àwọn lè fi tètè wá yanjú ọ̀rọ̀ náà kí ohun gbogbo sì parí. Àmọ́ lọ́ọ̀yà ti El-Rufai, Olúwọlé Ìyàmù, tóun náà jẹ́ Sam, ní rárá kí wọ́n má kánjú ṣèyẹn, nítorí àwọn ẹjọ́ kan wà nílẹ̀ ní ọrùn El-Rufai tó ń jẹ́ lọ́wọ́, àti pé bí òun ti ń sọ̀rọ̀ yìí El-Rufai wà nínú àhámọ́ àwọn ICPC, kò sì sí bí yóò ti ráàyè máa lọ máa bọ̀ nígbà tí kò sí lómìnira, pé nítorí ẹ̀ lòun ṣe ń sọ̀rọ̀ béèlì tí àwọn ti sọ láti ọjọ́ yìí wá. Àwọn DSS láwọn ò lòdì sí o, tí wọ́n bá fẹ́ fún un ní béèlì kí wọ́n fún un, tí wọ́n ní pé kó ṣàwá jẹ́jọ́ ohun tó ṣe, àti pé àwọn ẹlẹ́rìí tí àwọn fẹ́ pè àwọn ò fẹ́ kí wọ́n dárúkọ wọn, ìnagijẹ ni wọn yóò máa lò fún wọn, kí ilé ẹjọ́ dáàbò bò wọ́n nítorí kí wọ́n má fi ẹ̀mí wọn wewu. Lọ́ọ̀yà El-Rufai kò gbà o, ó ní báwo làwọn kò ṣe ní mọ orúkọ ẹni àti àwọn èèyàn tó fẹ́ jẹ́rìí tako oníbàárà òun. Nígbà tí adájọ́ Abdulmalik gbọ́ gbogbo eléyìí tán ló ní kò sí wàhálà, àwọn yóò ṣe ẹjọ́ náà nínú oṣù tó ń bọ̀, ìyẹn lọ́jọ́ 18, ọjọ́ 19 àti 20 oṣù tó ń bọ̀ yìí, kí kálukú wọn lọ máa múra. Àmọ́ kò sí kí ọ̀rọ̀ náà má nira fún El-Rufai o, nítorí títí ìgbà náà inú àhámọ́ àwọn ICPC ni yóò wà lóòótọ́ o. Bí wọ́n bá sì ń ṣẹjọ́ yìí náà, inú àhámọ́ náà ni yóò ti máa wá, tí wọn yóò máa gbé wá, tí wọn yóò sì máa gbé padà lọ. Ìdí ni pé ọ̀rọ̀ béèlì tí àwọn El-Rufai gbójúlé ní ilé ẹjọ́ gíga ìpínlẹ̀ Kaduna, ìyẹn náà ti forí ṣọpọ́n o. Ṣé nígbà tí wọ́n gbé ẹjọ́ lọ síbẹ̀ ní ilé ẹjọ́ náà làwọn agbẹjọ́rò ẹ̀ ti ní kí wọ́n jọ̀wọ́ fún èèyàn àwọn ní béèlì, torí kì í ṣe ẹnìkan tó lè sá lọ, gbogbo ìlú ló sì mọ̀, òun fúnra ẹ̀ ló sì fẹsẹ̀ ara ẹ̀ rìn padà wá sílé láti Cairo tó ń gbé. Ọjọ́ 25 oṣù kẹta tó kọjá lọ yìí ni wọ́n gbé ọ̀rọ̀ béèlì náà síwájú adájọ́ níbẹ̀. Àmọ́ nígbà tó di ọ̀sẹ̀ tó kọjá tó yẹ kí wọ́n dájọ́ lórí béèlì náà, adájọ́ Darius Hobo ní kó sì máa lọ ná ọ̀rọ̀ béèlì náà ọjọ́ míì làwọn yóò fi sí. Àmọ́ tó bá jẹ́ ti ìgbà tí ẹjọ́ rẹ̀ yóò bẹ̀rẹ̀ gan ni nínú oṣù kẹfà ọdún ni, òun yóò sì sọ àwọn ọjọ́ náà fún àwọn lọ́ọ̀yà ẹ̀ láìpẹ́ rárá. Ìgbà yẹn láriwo fi ta láàrin ìlú pé El-Rufai ò ní lè bá ẹgbẹ́ òṣèlú ẹ̀ ADC ṣe kinní kan láàrin àsìkò tí wọn yóò fi ṣètò wọn. Nínú ọgbà ẹ̀wọ̀n ni yóò wà tí yóò máa gbọ́ ohun tó bá ń lọ, àfi bí ìgbà tí wọ́n ṣe é mọ́lé pátápátá. Ìyẹn ni wọ́n ṣe ń retí pé bóyá adájọ́ náà yóò tètè dá ẹjọ́ béèlì ọ̀hún kí wọ́n ní kó sì máa lọ sílé náà. Àmọ́ ní ọjọ́ 21 oṣù yìí náà, ìyẹn lọ́jọ́ ìṣẹ́gun tó lọ yìí ni o, wọ́n ti dá ọ̀rọ̀ béèlì El-Rufai nù. Adájọ́ Hobo ní kò sí bí òun ti lè fún un ní béèlì. Bẹ́ẹ̀ àwọn tí wọ́n mú, ìyẹn àwọn ICPC, ló tako béèlì náà. Àwọn ní kò sí ìdí tí ilé ẹjọ́ fi lè fún un ní béèlì, pé tó bá gba béèlì náà yóò dí ìwádìí àwọn lọ́wọ́ gidigidi ni. Làwọn yẹn bá kó gbogbo ọ̀rọ̀ tí El-Rufai ti ń sọ jáde, ni wọ́n bá tún ní kí ilé ẹjọ́ wo ohun tó ṣẹlẹ̀ lọ́jọ́ 12 oṣù kejì ọdún yìí, nígbà tí El-Rufai ń ti Cairo bọ̀, pé kí wọ́n wo bó ti kó agídí ńlá bolẹ̀ nígbà tí àwọn fẹ́ mú un ní pápákọ̀ òfurufú. Ìyẹn ni adájọ́ Hobo ṣe pàṣẹ pé inú ọgbà ẹ̀wọ̀n àwọn ICPC ni Malam Nasiru El-Rufai yóò wà títí tí wọn yóò fi bẹ̀rẹ̀ ẹjọ́ náà. Ṣùgbọ́n adájọ́ náà ṣe kinní kan, ó fi ọjọ́ tí ẹjọ́ náà yóò bẹ̀rẹ̀ àti ọjọ́ tí wọn yóò fi ṣe sí ọjọ́ 1, ọjọ́ 2, ọjọ́ 3 àti ọjọ́ 4 oṣù kẹfà ọdún yìí. Ó ní láàárín àwọn ọjọ́ 4 náà ni ẹjọ́ ọ̀hún yóò yanjú pátá. Bẹ́ẹ̀ ló ṣe pé ọgbà ẹ̀wọ̀n ni El-Rufai yóò ti máa jáde wá jẹ́ ẹjọ́ ẹ̀ o. Yóò jẹ́ ẹjọ́ tàwọn DSS láti ọjọ́ 22 títí di 20 oṣù karùn-ún. Yóò sì jẹ́ ẹjọ́ ti àwọn ICPC
láti ọjọ́ kìíní títí di ọjọ́ kẹrin oṣù kẹfà. ọ̀rọ̀ El-Rufai kó ìpayà bá àwọn olóṣèlú alátakò, pàápàá àwọn tí wọ́n jọ wà nínú ẹgbẹ́ ADC, nítorí ikú tó bá ń pa ojúgbà ẹni òwe ló ń pa fún ni. yàtọ̀ sí èyí, ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jọ wà nínú ẹgbẹ́ náà ni wọ́n ní àgbójúlé gan-an nínú El-Rufai pé bí gbogbo nǹkan ti ń lọ yìí, òun ni ìbá máa fi ọ̀nà hàn ọ̀pọ̀lọpọ̀ àwọn. tẹ́lẹ̀tẹ́lẹ̀ El-Rufai ló ń tẹ Alhaji Atiku Abubakar mọ́lẹ̀. ó wà nínú àwọn tí kò fẹ́ kí ọkùnrin náà jáde pé òun yóò du ipò ààrẹ. ó ní kíní ọ̀hún yóò dá wàhálà sílẹ̀ fún ẹgbẹ́ àwọn ni. Atiku sì ti ń gbà sí i lẹ́nu bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n nígbà tí El-Rufai ti wà níbi tó wà yìí, apá kò ká Atiku mọ́. ohun tó bá wù ú lókù tó ń ṣe. ẹnìkan ṣoṣo tó lè bá a sọ̀rọ̀ ti kó sí galagala, kò sì sí ẹnìkan tó tún lè dojúkọ ọ mọ́. bẹ́ẹ̀ ni ọkàn àwọn olóṣèlú inú ẹgbẹ́ náà kò balẹ̀ rárá o, nítorí wọ́n wòye pé bí irú pápá eléyìí bá lè mú El-Rufai, kò sẹ́ni tí kò lè mú o. bí ọ̀rọ̀ sì ti rí gan nìyẹn, nítorí bí a ti ń wí yìí, Abubakar Malami kò gbádùn ara ẹ̀, bó sì tilẹ̀ jẹ́ pé kò yéé pariwo pé wọ́n ń fìyà jẹ òun ni o, nítorí pé òun jẹ́ ọmọ ADC ni wọ́n ṣe ń bá òun ṣẹjọ́ o. síbẹ̀ òun fúnra ẹ̀ ò lè ṣàlàyé ibi tó ti rí àwọn owó rẹpẹtẹ tó kó. ti fi kọ́ ilé ńláńlá jọ. àwọn owó ńláńlá tí wọ́n bá nínú àkáǹtì ẹ̀ níwọ̀nba ìgbà tó fi bá Muhammadu Buhari ṣe mínísítà, òun náà ò lè ṣàlàyé àwọn owó yìí àti ibi tó ti rí wọn. ó ní wọ́n ṣe ń kó o nípa tiẹ̀. bẹ́ẹ̀ náà ni Aminu Tambuwa, ó ti ṣàtìmọ́lé, ó ti dé, ẹjọ́ sì ti wà lọ́rùn ẹ̀. kò sì tí ì tún sí ẹni tó mọ ẹni tí pápẹ́ ìjọba yóò gbé nínú wọn, nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn náà lọ́wọ́ wọn ò mọ́ rárá. ohun tí wọ́n ṣe ń bẹ̀rù nìyẹn o. àbí ta ló mọ iye ẹni tó lè pa, ta ló mọ iye ẹni tó lè pa, òjò tó ń rọ̀ tí ò ì dá, ta ló mọ iye ẹni tó lè pa, ta ló mọ iye ẹni tó lè pa o, ta ló mọ iye ẹni tó lè pa, òjò tó ń rọ̀ tí kò ì dá, ta ló mọ iye ẹni tó lè. Ọláwọlá Alága ló ń ṣe àyẹ̀wò ọ̀rọ̀ Nasiru El-Rufai pẹ̀lú àwọn DSS fún ibùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. a kú dédé àkókò yìí o.